a kú dédé àsìkò yẹn ìyá àti bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ní ibikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn Kọmọgúnbí aka mass bearer for the bad leaders aka Alógúnmàṣíkà aka mass gloria for the good leaders ojú agbẹ́wà kò ní gbé ọ̀dàlẹ̀ ẹjọ́ ẹ máa bá mi pín ètò mo fi Ọlọ́run Elédùmarè fi bẹ ọgbẹ̀yìn abiyamọ ayé ẹ ò ní fọwọ́ yín gbé ọmọ sí ọwọ́ tẹ fi ń bá mi pín ètò tẹ fi ń bá mi comment tẹ fi ń bá mi subscribe sí YouTube channel Mass BTV tẹ bá mi subscribe tẹ tọ notification tẹ fún wa super sticker ẹ ní fi gbé ọmọ sí ẹ wò fún ẹ̀yin abiyamọ tí ẹ wà ní Nàìjíríà tí ẹ wò mẹ́ni tó kọ yín sínú ìdààmú tí ẹ wà léèní mo máa dárúkọ kọ́nà àwọn tí wọ́n kó ẹ̀yin tẹ wà ní Nàìjíríà tí wọ́n kó yín sínú àdánwò tí ẹ wà báyìí báyìí wọ́n pọ̀ ṣùgbọ́n ìkọ́nu wọn tí màá fẹ́ jẹ́ kẹ́ dàrẹ́tì pè sí tó bá tẹ̀jẹ̀ pé àbúrò àná wọ́n fẹ́ dàrẹ́tì sí fáìn torí lára àwọn tí wọ́n ń gbà tá à ń ṣe rálì káàkiri tá à ń ṣe rálì pé kó má ṣẹlẹ̀ ṣọ́n kí Yorùbá nation dá dúró kí gbogbo wa jọ sowọ́pọ̀ àwọn olórí burúkú táwọn olóṣèlú kówó fún tí wọ́n against wa mo máa play lára show tó ṣe tó fi against nǹkan tá à ń ṣe tó jẹ́ pé kò sórúkọ tí ó pè wá tán olórí burúkú kan wá tí wọ́n pè ní Mẹ́wọ̀ọ́láká ó jẹ́ ìkan lára àwọn ajá olóṣèlú kò dẹ̀ ní rònú ni tó bá jẹ́ pé Mẹ́wọ̀ọ́láká ní rònú ni kò kí ń ṣe irú èrò yẹ kó jáde kó máa sọ pé àwa kan à ń jà fún Yorùbá nation nítorí pé òun gan she is a product of abject poverty torí pé Mẹ́wọ̀ọ́láká tí àwọn èèyàn bá tiẹ̀ ń dìde tán against Yorùbá nation ṣérù ẹni ó dẹ̀ kọjú mámàlà tó ń tà Mẹ́wọ̀ọ́láká kan náà yìí kó lórí burúkú ẹ tó ń bímọ kiri bí ewu ẹ̀yin abiyamọ ayé Mẹ́wọ̀ọ́láká ló sọ yín di ẹni tí ẹ̀ lè oúnjẹ jẹ mọ́ yínú ẹ̀wòye tó ń ta epo nísìn wọ́n ń ta epo ní 720 naira 755 naira níbo ní 760 wọ́n ṣe $1 wọ́n ṣe ní 955 naira 960 níbo ní Mẹ́wọ̀ọ́láká ó wà lára àwọn tí wọ́n kàmpé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú òyìnbó lọ́wọ́ àtọ́wá ń kàmpé fún APC tí wọ́n fáyà wa Yorùbá nation tọ́ àtàkì wa tó jẹ́ pé tàbá sọ ọ̀pọ̀ ẹyọkọ̀ báyìí wọ́n á sọ di 10 tàbá ní káwọn èèyàn ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan ó ní ìdí tí òun ṣe ń tako wa ní pé a ti fẹ̀mí àwọn ọ̀dọ́ ṣòfò jù pé bá ṣe ń ṣe rálì táà ṣe gbogbo ẹ̀ wọ́n ń pa àwọn èèyàn ẹgbẹ́ bá wa wọ́n ṣe máa play ẹ̀ fún yín nínú ṣó ẹ̀ ẹgbẹ́ bá wa bí Mẹ́wọ̀ọ́láká àwọn wo ló wọ́n yàn wá tó wá pa àwọn ọmọ tàjọ́ ṣe rálì ṣé kò kìí ṣe àwọn APC yìí náà ni ìgbà tó ọmọ kan tó pa sọ́jọ́ ta ṣe bí àwọn ọ̀gá ẹ̀ tẹjọ́ ṣe APC ṣe báwọn lọ́wọ́ lọ́pàá wá bá wa ní ọjọ́ ta tó pa ọmọ ẹ̀ dànù ṣé ọmọ tí wọ́n wá pa lẹ́yìn tiwa ṣó tó ọmọ tẹ́yìn APC pa ní EndSARS nítorí lórí burúkú ẹ kó lánú gbàgà òun sọ pé ó ti ṣe ṣó yẹn ti pẹ́ o bọ̀ mo lọ wù jáde látàrí àwọn tó ń ṣẹlẹ̀ nísìn ẹ wo maximum hardship tó wà ní ìlú báyìí Nàìjíríà lèmi tí ń sọ̀rọ̀ yìí olórí burúkú Mẹ́wọ̀ọ́láká yìí Nàìjíríà ló wà o ó easy ni wọ́n délé ọkọ̀ kan délé ọkọ̀ míì tí ó bá kí ń ṣe polórí burúkú ni ẹ́ ó pariwo kọ́ sọ̀rọ̀ nípa Yorùbá nation mọ́ ẹ jẹ́ kí n play ara àwọn show tó ṣe kó má dà gbogbo ohun ìṣẹ́ rí màá play fún yín. ó dẹ̀ ṣe pé wá ẹ kí ẹ pé ẹ rántí ni. kẹ máa gbọ́. ẹ kó tẹ̀ bá ní pé wọ́n ṣe wọ̀ kí n kúnlẹ̀ kí n bá wọn sọ̀rọ̀
kí n máa gbọ́. kí n kúnlẹ̀ kí n bá wọn sọ̀rọ̀ kí n má yà pẹ́rẹ́. ṣé onítìrí ni ṣé onítìrí wà kọ́ nìyẹn ṣé ọlọ́pẹ̀ lónítìrí ni tó bá jẹ́ ọlọ́pẹ̀ lónítìrí ajẹ́ pé tiẹ̀ ta pa ọ́ ẹ sọ gbogbo èèyàn bá ní sọ pa ọ́. tó bá jẹ́ onítìrí ìyàwó Abíọ́lá ajẹ́ pé tiẹ̀ ta gbogbo èèyàn bá ní kọ́ pa ọ́. bí ẹyẹ bá ṣe fò ni wọ́n ṣe ń sọ òkú ẹ̀. àwọn eléyìí ò ní ìdí àpọ́nlé á ti wàásù fún wọn á ti bẹ̀ wọ́n á ti rọ̀ wọ́n á ti fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn á ti ẹ̀láìsìn wọn. gbogbo àwọn ọmọ ló kú sábẹ́ wọn yìí gbogbo àwọn ọmọ ló kú. ó sọ pé àwọn ọmọ ló kú sábẹ́ wọn ṣó tó àwọn ọmọ tí àwọn olóṣèlú tó ń bá iṣẹ́ tó pa ní ensars ṣèbéyàn kọ́ṣó ni àwọn ọ̀gá inú ni wọ́n wá yìnbọn pa láàrin wa ṣó tó àwọn ọmọ táwọn ọ̀gá yín ìwọ mẹ́wọ̀ láká tó ń sọ̀rọ̀ yìí ṣó tó àwọn ọmọ táwọn ọ̀gá yín wá yìnbọn pa ní ensars ṣó bẹ Ọlọ́run wípé sọ pé tí ó bá ti ń ṣe pé tí ó bá ń ṣe àwọn olóṣèlú lọ́ní kọ́ wá yìnbọn pa àwọn èèyàn ní ensars sọ pé gbogbo wọn tó bí kó fò ṣánlẹ̀ sọ pé ìgbéyàwó tó ṣẹ̀ṣẹ̀ ṣe yìí kó má jèrè ìbọn bẹ́ẹ̀ sọ pé kó bọ́ ọmọ ẹ lọ́wọ́ o torí nǹkan tí o máa jẹ ẹ fi bà ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá jẹ́ nísìnyí báyìí àwọn èèyàn tí wọ́n serve tẹ́bí ń pa káàkiri tí wọ́n ṣe gbogbo ẹ̀ yìí ṣé o lè bọ́ wọn can you feed them? àwa sọ fún yín wípé kò kìí ṣe pé àwa ń bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu jà àwa ò bá wọn jà àwa ti rí wípé kò lè work kọ́ńtì yóò lè wọ́ọ̀kì mọ́ kò sí nǹkan tó lè wọ́ọ̀kì ju pé kóníkálùkù pín gáàrí ká lọ bẹ̀rẹ̀ láti foundation. Ṣafẹ́ sọ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu Ṣafẹ́ sọ pé wọ́n ṣiṣẹ́ ni Ṣafẹ́ sọ pé wọ́n gbìyànjú ni ṣùgbọ́n ṣé ogbó ṣé àti gbìyànjú wọn ṣó hàn kò lè hàn nítorí wípé ó dàbí ìgbà tíyàn bá yín àgbàdo sẹ́yìn ìgbà ni gbogbo nǹkan yìí làwà ti predict mẹ́wọ̀ọ́ láká ìfò jáde kò sórúkọ tí ò pè gbogbo wa kò sépè tí ó ṣẹ̀tàn fún wa kò sọ́rọ̀ tí ò sọ tán just because you are paid by the politicians to come and disorganize what we are doing. nǹkan tó kàn dún èmi ni wípé àwọn olórí burúkú tí wọ́n campaign ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí ní Nàìjíríà ìwọ tó tún wà Nàìjíríà tó jámàlà ló ń tà tó mọ bí poverty ṣe rí you are also a product of poverty o wà lè wo orí ẹ tó bá tiẹ̀ bá wa ṣe o gbọ́dọ̀ dákẹ́ kó máa wù àwọn wo nìyà ń jẹ ní Nàìjíríà ṣé kò kìí ṣàwọn àyùbá yìí àbí ìwọ bẹ́ẹ̀ wọ́n láká tí ò ń sọ̀rọ̀ yìí ṣé tìlú ìbá da ṣé kọ́ndíṣọ̀n tó wà yẹn ló máa wà ṣó bẹ Ọlọ́run pé gbogbo ọmọ tó bí láyé ẹ̀ kí nǹkan tó gbẹ̀yìn ensars kí ó gbẹ̀yìn àwọn ọmọ yẹn àwa dìde pé kó ilẹ̀ èdè wa dá dúró kí ilẹ̀ Yorùbá dá dúró débi wípé àwọn ọmọ Yorùbá a máa lè wà lórí ẹsẹ̀ wa ìyàwó ní jẹ́ ní kọ́kọ́ oníkálùkù àwà ní ipò tó jẹ́ oníkálùkù wà àsìkò tó bá yẹ kéèyàn jẹun èèyàn á rí jẹ àsìkò tó bá yẹ kéèyàn mu mi èèyàn á rí mu but ìkẹyìn lórí búrúkú kan wà tó jẹ́ wípé táwọn olóṣèlú bá ti fún yín ní 5 million 2 million 50,000 500,000 orí yín ò kì í pé mọ́ ṣèbí wọ́n lọ sí múra bí àjìdẹ̀ ní èèyàn mélòó ló lè lọ ní Nàìjíríà lè ní we are fighting for the masses ṣèbó lọ Mẹ́kà ṣèbó òun ló ṣe wedding ní ẹnìjọ́ mẹ́ta yìí hardship tó wà Nàìjíríà èèyàn mélòó lè dábàá pé òun fẹ́ ṣe wedding èèyàn mélòó lè dábàá pé òun fẹ́ lọ sí Mẹ́kà ṣèbó parí election tọ̀ ló lọ sí Mẹ́kà ọ parí election tọ̀ kò ṣe wedding ò dákú
ó dákún ṣòro àwọn less privileged, ó dákún ṣòro àwọn masses just because of your own greedy interest, just because you are self-centered. Àwa táwa ń jà fún Yorùbá nation kò kí ń ṣe pé kò sí nǹkan tá a fẹ́ jẹ, kò sẹ́ni tí ó sọ fáànù gbogbo wa, ṣùgbọ́n kí ni mo fẹ́ jẹ nílẹ̀ tó mọ́lẹ̀ ní tí mi lè fowó mi rà. Àwa ò jà fúnra wa, ẹ̀yin lẹ̀yin jà fún àpò ara yín. Bóyá ọkọ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ ń já sí, bóyá o ti rí ẹnìkan tó jó lóṣèlú tó fẹ́ fẹ́ láàrin wọn. Ẹ wo life táwọn èèyàn live ní Nàìjíríà nísìnyí. Ìwọ àtàwọn dìdìrìn tí ẹjọ́ kàmpé fún Tinubu nísìnyí. Tinubu kìí ṣe problem wa, àwa Yorùbá nation sọ, a ní ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè wa kí Tinubu wá jẹ president. Táàbà aláwọ̀ yẹn la máa sọ pé a kórìíra Tinubu, ọmọ Yorùbá ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu, a ò sọ pé a fẹ́ wọn. Ṣùgbọ́n ọkọ̀ táwọn sọ ni wípé a ò fẹ́ Nàìjíríà mọ́ because kò sí nǹkan kan rere kankan tó lè ti ilẹ̀ tó lè ti ilẹ̀ Yorùbá tó lè ti Nàìjíríà jáde fúnlẹ̀ Yorùbá. Ṣé kò tí wọ́n sì ju bí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣe bá lọ? Ṣé bẹ́ẹ̀ ni bàbá ò gbìyànjú ni? Gbogbo ìgbìyànjú wọn ṣó yọ? Gbogbo iṣẹ́ tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣe ìjó yọ? Kò lè yọ because ó dàbí ìgbà tí wọ́n bá mú àgbàdo tó bá yin iṣẹ́ yìí gbá ni. Gbogbo nǹkan yìí dẹ̀ ni bàbá wa Professor Banji Akíntóyè, bàbá wa Emeritus Professor Adébánjí Akíntóyè, gbogbo nǹkan yìí ni wọ́n ti rí tó fi tètè dìde. Ẹ̀yin tẹ́ jẹ́ online speaker, ó jẹ́ kẹ́ dúró ti bàbá yẹn ní gbágbágbá, bọ́mbà tó bọ́mbà. Ṣèbí ó ti wá ṣẹlẹ̀ sí ojú gbogbo yín ti ń jà. Ọ̀pọ̀lọpọ̀ yín lè sọ̀rọ̀ di odi. Petrol is now 760 naira, 755 ń bò mí, 750 ń bò mí, 800 ń bò mí. Èèyàn mélòó ní ìwọ mẹ́wọ̀ láká ló lè ra petrol fún? Transporter mélòó ló lè repo fún? Ẹni tó ń fi iná fi ṣiṣẹ́ tó jó níṣẹ́ ọwọ́ mélòó ló lè ra epo tó wọ́n máa fi ṣiṣẹ́ fún tàbí tó lè subsidize epo fún? Ó mọ̀ pé gbogbo nǹkan tó ṣe sẹ́yìn yẹn ìtàn ló ń kọ sílẹ̀. Mẹ́wọ̀n láká ìtàn ló ń kọ sílẹ̀. Àtiwọ́ àti gbogbo àwọn òpònú tí ẹjọ́ ṣiṣẹ́ yẹn gbà yẹn tẹ̀ àtàkì wa. Mọ̀ pé tó gún bá jẹ lọ àbí ṣèbí gbéyàwó kan ló yẹ ṣe yìí. Ṣèbí gbéyàwó kan ló yẹ ṣe yìí. Ó mọ̀ pé ìṣẹ̀dá àwọn tó a lot of people are dying on a daily basis in this so-called Nigeria. Tọ́tù àìmọye ni tó yẹ pé torí 5,000 tó máa fi tí ìkàrà ẹ̀ ó máa kú. Àìmọye ni tó jẹ́ pé torí gbogbo fẹ́ ra ìyélà tọ̀tà ní 2,500 torí pé kò rówó rà ó máa jọ́ náà ní pé many cases like that sí àwọn òmìnira. Àìmọye tó jẹ́ pé malaria lásán ló máa ní ó máa padà kú. Àìmọye tó jẹ́ pé typhoid lásán ló máa ní ó máa padà kú. Again, and you expect us to continue that type of contraption called Nigeria while when we have other option? Kí ló stop wa láti follow second option tí plan A ò bá work, plan B gbọ́dọ̀ work. Plan A ní pé a ti wà ní Nàìjíríà láti join, kò dẹ̀ work nìyẹn. Plan B ni wípé let's go back to 1914 amalgamation tó so gbogbo wa papọ̀. Olórí gbogbo yẹn wá torí ìjẹkújẹ ṣe bẹ́ẹ̀ ok ṣé wọ́n tọ́ fún ẹ ní àtìgbà yẹn sì ṣó ètí ìnà tán ṣóhun ló ná dì sí torí àbá gbogbo yín sọ ẹ ń pariwo bàbá wa Tinubu kí náà yìí nígbà táwa ń pariwo yẹn ó jẹ́ kẹ́ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí ó ṣe pé ẹ fẹ́ bà gbogbo bàbá yìí jẹ́ tí ó ṣe pé ẹ fẹ́ jẹ́ kẹ́lẹ̀ ìyá bàbá yìí yọ ó jẹ́ kẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká jọ pawọ́ pọ̀ kí àjọ gba Yorùbá nation afaramọ́kẹ́ wá jẹ president wa bẹ́ẹ̀.
nínú ẹ̀wù kan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà lè ní yìí ṣé bí normal country ṣe operate nìyẹn tàbádẹ̀ máa wí lọ wíbọ̀ ní wọ́n ètì Nàìjíríà wọ́n láìkì lẹ̀ no ẹ̀yin gọ́gọ́gọ́ lẹ̀ láìkì ìlú bàbá yín ẹ̀yin gọ́gọ́ lẹ̀ kórìíra ìlú yẹn gbogbo yín tẹ̀ka gbogbo yín gọ́gọ́gọ́ lẹ̀ kórìíra ìlú yẹn torí tó bá pẹ́ lóòótọ́ lẹ̀ nífẹ̀ẹ́ bàbá wa ọmọ olódò idẹ tó bá jẹ́ lóòótọ́ lẹ̀ nífẹ̀ẹ́ bàbá yẹn ni ẹ máa bá wọn sòótọ́ wọ́n pàtà wọn sòótọ́ ọ̀rọ̀ fún wọn at least kò ń ṣàwàlà la kọ́kọ́ sọ̀rọ̀ sẹ́yìn lẹ́jọ́ lóṣèlú káwọn òpònú kan láàrin yan ọlọ́pọlọ jíjò ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbúgbòwò Sunday Igboho ó lè ní ó ń gbowó lọ́wọ́ PDP ó ń gbowó lọ́wọ́ APC ó ń gbowó lọ́wọ́ Labour Party ó gbowó just because ẹ fẹ́ bà orúkọ bàbá yìí jẹ́ the more tẹ́yìn lórí burúkú tí ẹ̀dẹ̀ fi ń sọ̀rọ̀ sí bàbá yìí bẹ́ẹ̀ làwọn tó nífẹ̀ẹ́ bàbá yìí pọ̀ sí nísìnyí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti wá jẹ president kí ló ti change ní Nàìjíríà ṣèbí nǹkan tá à ń sọ fún òpó ní ilé tẹ́ ẹ̀ farabalẹ̀ tẹ́ ẹ̀ ṣe gọ̀ngọ̀ngọ̀ngọ̀ngọ̀ngọ̀ kẹjẹ máa kí máa pè é nílùú ẹ lọ. ayé yìí sínú àwọn ọmọ olóṣùn lágbára ẹ̀jẹ̀ yẹn ní kí n má. ṣé ń gbọ́ àwọn ọmọ olóṣùn lágbára ẹ̀jẹ̀. kí n má lọ àbísí bọ̀ kí n kúnlẹ̀ kí n bá wọn sọ̀rọ̀ okay. Please don't preach more abẹ́ mi ì tí sọ̀rọ̀ tó wọ́n máa gbé wọn ṣépè tó ní mo fẹ́ béèrè lọ́wọ́ wọn wípé irọ́ mi sọ̀rọ̀. ọkùnrin kan ló dé gbélé ìsílẹ̀ kábíyèsí Elédùmarè ó dá mi lójú pé ọkùnrin tó gbé ẹ sílé kò lóbìí tó bá láwọn tó bá lóbìí olóṣèlú ló máa jẹ́ torí ẹni tí ó bá kí n ṣe olóṣèlú tó ń jẹ lábẹ́ wọn Nàìjíríà kò lè gbérú ẹ̀ sílé tó bá gbérú ẹ̀ yìí sílé ó ní máa wà orí burúkú tó ń wù yìí torí pé ẹni tó bá gbérú ẹ̀ sílé ó mọ̀ pé tí ogun bá lọ ọgbọ̀n máa jẹ bọ̀ ohun tó kàn máa ń dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ yìí ni wípé ẹ̀yin lẹ máa mọ̀ sàn ọmọ tẹ bá bí lé yín máa bá kán tó bá yá tẹ bá bímọ tí ọmọ wu yóò bá wá jámọ́ kankan tí wọ́n rí ṣe láyé ní mọ̀ pé ìwà ẹ̀yin ní mọ̀ pé ẹ̀yin tẹ bí àwọn ọmọ yẹn lẹ fa ègún lé wọn lórí torí ègún ló fà lé àwọn ọmọ yẹn lórí báyìí kò dẹ̀ expect pé kí wọ́n náà ní àṣeyọrí nǹkan tí ó yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé mọ̀ pé ìfẹ́ ni bàbá wa ṣe Sunday Igboho ní sílẹ̀ Yorùbá kò kí ń ṣọ̀rọ̀ owó lọ́rọ̀ tó wà lẹ́yìn èrò lọ́fẹ́ fún ṣe Sunday Igboho tí bàbá yóò lè tọ́ bá kí wọ́n kó jáde yes mọ̀ ẹni tí wọ́n ti fi lọ bàbá yìí ni gbogbo yín ló hàn sí náà but just because you have been paid to do it hesitate torí pé ti gbowó àsìkò tá a máa bẹ̀rẹ̀ sí ní jáde fún yín nílé gbogbo àwọn fídíò yín tẹ́ ti ṣe sẹ́yìn tí ẹ fi tako Yorùbá nation tẹ́ fi tako kọ́tà ń ṣe àwa máa bẹ̀rẹ̀ sí ní báyìí preview ẹ̀ once in a while ìwọ náà gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ níbàyìí àwọn ọmọ sùsà gbára ẹ̀jẹ̀ ṣáwọn tí wọ́n tẹ̀lé lọ kàńpé ṣáwọn ló pa wọ́n ni ṣe bá àwọn ọ̀gá yín ló ráwọn ọlọ́pàá wá bá àwọn tó ń ṣe protest tí wọ́n ṣe rally sọ́rí tó ń rally is self-determination not the right tó bá jẹ́ pé wọ́n kàwé torí o máa ń pera ẹni motivational speaker tó bá yẹ kó kàwé tó mọ̀ nǹkan tó ń ṣe ó máa mọ̀ pé what you are saying is jargons self-determination is a right ṣùgbọ́n torí pé wọ́n pa ẹnìkan kí o bá wọn yòókù sá lọ ṣẹ́ni tí wọ́n pa nísìn ṣó ókè ṣe bóun ni wọ́n náà fẹ́nu ara ẹ sọ yìí pé torí pé àwọn kan wà lágbára ẹ̀jẹ̀ ṣùgbọ́n ó rí ensars ó rí àwọn bandit tó ń wọlé pàwọn èèyàn everyday
tó bá jẹ́ pé àwọn Fúlàní ti wá ka ẹ mọ́nu lé tó hùwà tí ò da tàbí tó fi tipátipá bá ẹ sùn táwọn Fúlàní ẹ ṣe ṣàkàṣàkà wàá mọ̀ pé a ní láti agitate ká pín káwọn Fúlàní máa lọ káwọn Ìgbò máa lọ kí Yorùbá náà dá dúró kó ní ká ó gbọ́kàn tí àwọn Katsina sọ ni káwọn cleric lọ́kọ́lọ́wọ́ dìkébù lọ gbọ́kàn táwọn cleric Katsina sọ wọ́n náà wọ́n Boko Haram wọ́n máa wọnú ilé wá bá àwọn wọ́n báyàwó àwọn sùn wọ́n máa lọ wọ́n á múyàwó wọn lọ fún 2 weeks tó bá múyàwó tí wọ́n bá ti lò 2 weeks ìyàwó wálé wọ́n á tún mú ọmọ obìnrin kan lọ ìyá lọ 1 week tí yẹn bá ti wálé wọ́n á tún mú ọkọ lọ ọkọ àlọ́ bá wọn dáko wọ́n fọkọ dáko wọ́n báyàwó sùn kọ́ ń bọ́mọ sùn tó bá jẹ́ pé wẹ́ẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni ṣé olórí burúkú ẹ̀yìn ṣé olórí burúkú ẹ̀yìn ajá olóṣèlú tó pín wọlé lọ́wọ́ yìí tí ẹ̀ ń sọ̀rọ̀ tí ojú yóò tó yìí ṣé ìkọ̀tẹ́ ẹ̀rọ máa sọ lélẹ̀ àbí tó bá jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan burúkú tó ń ṣẹlẹ̀ káàkiri tó bá yẹ kó ti ṣẹlẹ̀ sí fámìlì mẹ́wọ̀ọ́ láká tàbí tó bá ṣẹlẹ̀ sí àwọn olórí burúkú tí ẹjọ́ kàmpé yẹn ṣe má lè kàmpé ẹ̀yin lè súnmọ́ àwọn olówó ṣé gbogbo ala súnmọ́ àwọn olówó ni ṣé gbogbo ala ní escort tó ń gáàdì wa ni ó wọ́n ní èèyàn tó wà nílẹ̀ tó wà nílẹ̀ Yorùbá tí ó lè dá jẹun tí ó lè ṣe pé kò níṣẹ́ ọwọ́ ó wọ́n ní àwọn èèyàn tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ wípé wọ́n níṣẹ́ ọwọ́ wọ́n ní gbogbo ẹ̀ but because of the country system is not working ẹni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì ó wá dẹni tí ó mọ̀ ṣe wọ́n ìwọ fún ara ó easy lò jókòó tábàlà tó ń ta tó ń wá sórí social media ó easy níwọ jókòó tábàlà tó ń ta kò jókòó tábàlà ẹ tó bá yẹ pé system yẹn ń work if the system is truly working then what are you also doing on social media tó ń pariwo Sunday Igboho kìíní kan bàbá Bánjí Akíntóyè àtiwá tìyá olórí burúkú tó pera ẹ̀ níyà cassette kìyà tí ó lè jẹ́ àwọn ọmọ tí ó bá bí ṣé ó easy níyà cassette lọ ṣiṣẹ́ ní train station ó easy níyà cassette ni ó lọ ṣiṣẹ́ ní train tó jẹ́ bẹ́ẹ̀ ló máa sùn ní Germany tí Nàìjíríà bá da á lọ máa ṣe cleaner nínú train ní Germany kí ló dé tẹ́ pẹ̀ ní ara bíi tí tí ẹ̀ kì í fi làákàyè tí ẹ̀ kì í fi rò nǹkan tí ẹ̀ ń ṣe tẹ̀tòrí pẹ̀fẹ́ kàǹpé fòlóṣèlú tẹ̀ bá yé ara yín jẹ́ kẹ́ ẹ̀ mọ iye àwọn tí wọ́n kàǹpé fòlóṣèlú tí wọ́n dẹ̀ against nǹkan tá à ń ṣe many of them but kí wọ́n lè sọ pé wọ́n ló mọ̀ ọ́ sọ ìwọ láction ìwọ ní kinní kan ìwọ ṣe gbá ó wá torí nǹkan tó máa jẹ ó ba ọjọ́ iwájú àti nǹkan tó máa jẹ́ àbí ṣòwò pẹ́lẹ́ ní àwọn tí jẹ́ kí wọ́n sì wà nínú wọn Nàìjíríà tí yà ń jẹ lójoojúmọ́ ṣòwò pẹ́lẹ́ ní àwọn aṣáàdúrà fún ẹni mẹ́wàá láká ṣèbí ilé ọkọ ọkọ náà nìwọ náà wáyé tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní bímọ ń bẹ̀ ó kó dẹ̀ expect pé kó bímọ tí wọ́n náà máa jìnnì ó wọ́n yẹ àwọn òbí tó jẹ́ pé tí wọ́n jèrè ọmọ wọn tí báńdíìtì àpọ̀ dédé wọlé tó máa pàyà tá pa bàbá tàbí tó máa pàyà a lot of things like that tó ń ṣẹlẹ̀ táwa rí tàdé sọ pé ẹ jẹ́ kí ìlú ìpín ni best thing. Ó easy ni wọ́n náà lọ ṣe second wife nonsense. Màmá yìí sábọ̀ ọdún kí ló kan màmá bá yẹn sábọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá nation. Kí ló kan màmá? Màmá láti ọjọ́ wo ni màmá ti ló ti wọ́ọ̀lù Sunday sọ kí kì í má. Àwọn tí wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ because tí ẹ̀yin èèyàn mi bá ṣàkíyèsí ṣẹ́rí Yorùbá nation
Yorùbá nation tó ń bá ní. Ẹ lọ wo àwọn ọmọ ọ̀dọ́ tó ń bá wọn ṣe rálì. Ọmọ wo lẹ rí tó wà ní yunifásitì tó wà bẹ́ẹ̀? Undergraduate wo lẹ rí láàrin wọn? Ẹ lè rí because they are learned, they are well bred. Ó yé wọn pé fluke ni irọ́ ni. Olórí burúkú ni ẹ. We have thousands of graduates in this movement. Mewolaka, we have thousands of graduates tí wọ́n ríṣẹ́. Tó bá jẹ́ nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. 95% of the educated people in this movement are graduates. Tó bá jẹ́ nǹkan tó fẹ́ gbọ́ nìyẹn. Do you think we are terrorist organization? We are not. We are activists. We are fighting for the common people, and we are fighting for our future. We are fighting for our unborn children. You guys are only fighting for your today. You are not fighting for your tomorrow. We are fighting for our today and for our tomorrow. That is why we are freedom campaigner. There is nothing wrong in being one nation. There is nothing wrong with that, provided if everybody is treated equally, provided if law and order is working. The law is working in Nigeria only against the poor ones. You know, ẹ̀kọ́ tí ń fojú mímu wọn náà. Ẹ̀kọ́ tí ń fojú mímu wọn. Ṣèyí Tinubu tó lọ tó skate ní Abuja ní èbí tí mo sọ̀rọ̀ ẹ̀ kàmọ́sù a skater. I'm a coach. Mo máa ń coach àwọn èèyàn ní skating shoe. Yes, ní Nàìjíríà bí báyìí. Ẹ̀wòye security DSS Mopo tó wà lẹ́gbẹ̀ẹ́ Ṣèyí Tinubu bó ṣe skate. Just because ó mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ at any time. Ó mọ̀ pé the country is not safe. Wọ́n yẹ millions of people tọ́jọ́ ọmọ Yorùbá tó wà ní abroad tó fẹ́ wá invest tí wọ́n lè wá just because the system is not working. Gbogbo àwọn nǹkan yìí láwà put together. Ṣé wọ́n ní ká má ráyé gbé ni? Ṣé wọ́n ní káwa ọmọ Yorùbá? Oh my God, am I disappointed? I'm highly disappointed. Kí n kúnlẹ̀ kí n bá wọn sọ̀rọ̀. Àwọn kan kóra wọn jọ ní ìlú Sunday Igboho wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Awíkókó. Ṣé ìgbó? Gbogbo ẹ̀. Ẹ má pè ní káwàdó. Ẹ má pè ní káwàdó. Kò sunkún wípé DSS wà òun o. Kò sunkún wípé wọ́n fẹ́ arrest o. Ẹkún tó ń sun ni wípé wọ́n betray. Ẹ bá ní lóyún. Ọjọ́ ti dalẹ̀ ṣe kó ṣẹ̀ṣẹ̀ wá mú fídíò mi kó máa gbé sórí fídíò ẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ máa ṣe kí ẹ̀ ìrọ̀ ó ti gbọ́ ọjọ́ tó ti ṣiṣẹ́ ọjọ́ tó ti ṣòfò ní ọjọ́ tó ti mú fídíò tó ti gbogbo pictures mi tó ti gbé káàkiri tó bẹ̀rẹ̀ sí ìwà àjàjà lọ́pọ̀ akéwì tó conjunction ìtajà lọ́pọ̀ tó tẹ́ẹ̀tì kú ẹnu àtẹ́lu ìyá tó bí mi lọ́mọ mo ti sọ fún ẹ látọjọ́ yẹn òtún bí ìyọ̀nù Ọlọ́run náà. Láyé àgbàbí tó bá ti jẹ́ wípé ní ọjọ́ tí ìyá mi tó fẹ́ gbé ni kò dá ẹ̀jẹ̀ nínú. Olórí burúkú ni ẹ. So àwọn tí àwọn bandits wọlé tó pa kàn dẹ̀jẹ̀ lé wọn lórí torí pọ́ búyà tiẹ̀ ìwọ sọ pé ní kò ní rí ìyọ̀nù Ọlọ́run. Ṣé wọ́n ti rí ìyọ̀nù Ọlọ́run? Àbí ṣé lójú ara ẹ ṣé lọ́kùn ẹ ṣé wọ́n wò pé wọlé rí ìyọ̀nù Ọlọ́run? Kì wọ àtàwọn kan tẹ kóra yín jọ just because ìjẹkújẹ tẹ̀ ń jẹ ẹ̀dẹ̀ dínà gbogbo ọmọ Yorùbá including ara yín. Your spirit will never forgive you. Mewolaka, mo dárúkọ tiẹ̀ torí padà wà lé. Mo dárúkọ tiẹ̀ torí kò ṣẹ̀ṣẹ̀ gbéyàwó kọ́kọ́ ẹ lè mọ̀ pé olórí burúkú ló ń gbé sílé. Kọ́kọ́ ẹ lè mọ̀ pé ejò ló ń gbé sínú ilé. Ìwọ tó bá lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ kí ló lè ṣe fún ọkọ tó gbé ẹ sílé? Àwọn wá ọ̀nà gidi máa fi wà. Káwọn ṣe bí kò tẹ̀sẹ̀ máa wọlé tí wà tún jáde.
kàtí tí ń wó yìí báyìí ṣé èèyàn máa wo ìhùwà tó ń wí òun wá jèrè ra ẹ̀ kó o lè lọ jókòó tí àmàlà ẹ jẹ́jẹ́ kó panu ẹ mọ́ you don't know anything about activism then you just keep short o mọ̀ kankan nípa ìjàngbara then you keep short your dirty mouth torí token tí wọ́n fún ẹ o wá fìyà jẹ gbogbo ọmọ Yorùbá o wá sọ pé àwọn kan ń bú ìyá ẹ pẹ́ ní ẹ ti ṣiṣẹ́ àyàfi tí ìyá ò bá dẹ̀jẹ̀ rí ẹ ló rárá bí ọ̀tá ni mo kọjá rẹ lórí òpònú má wọ̀rí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo yín ló máa fìyà ẹ jẹ àyàfi tí ó bá sọ Ọlọ́run bá fìyà jẹ gbogbo ẹ̀yin tí ẹ fìyà jẹ ọmọ Yorùbá tí ẹ jẹ́ kí movement Yorùbá nation yìí tẹ dìlé ẹ̀ kọ́ Ọlọ́run á dìlé láìfò yín ẹ̀yin èèyàn wa kẹ́ bá mi pín ètò yìí ẹ̀yin tẹ bá mọ̀ ẹ táàgì mi wò lákà I don't care ẹ táàgì anybody ṣọ̀gbọ́n apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀.